hello. Wọ́n ló ń pè ẹ̀rọ ẹ̀ka lẹ́tà. Ẹ kalẹ́ mà ṣeré ńlá lè tún mà kí lè kọjá mà. Ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú mi báyìí ni pé mo fẹ́ bàbá kan. A máa ń pè mí ní bàbá mi jọ. Wọ́n jẹ́ bí ọ̀rẹ́ sí dàdí. Bí ìjẹ̀bi wọn fún bàbá yẹn for good 12 years àti ọdún bọ̀dù mọ́kọ́ mo ní ìdíje bẹ́ẹ̀. To cut it short ṣá, bàbá yẹn ṣàkóso ní March last year. Wọ́n wá ṣe fídíò wí gbàtí lọ́yà wa kà wá ní fúláàtì tí mo wà yìí. Wọ́n fún mi. Wọ́n dẹ̀ ra àwọn wọ́n dẹ̀ gbọ́ àtàwọn tó wá láti abroad. Wọ́n ti wọ́n táwa ṣe 1 year remember sí mo wà nínú ilé yẹn bí ọmọ wọn kan ṣe wá nìyẹn. Àjíbọ́lá bó ṣe wá láti Àbújá nìyẹn. Ní wá ní màdàmú ẹ̀ ṣe sílé rent kẹ́ máa gba owó. Tí bá fẹ́ hello. À ń gbọ́ yín mà. Tí bá fẹ́ gba lé bá fẹ́ gba flat ní kí lórúkọ ẹ̀ bí báyìí tí gbáre ní bí báyìí ó máa ń wà expensive. Ìgbà tó ti lálẹ́ mi ṣàwà ń jẹ fún un tó bá wá àwa jẹ fún un. Ló bá pè mí pé fídíò kan tí bàbá ṣe yẹn ní mò ń dì sí fara mi ni o. My father is a colleague. My so father is a colleague pé wọ́n jẹ̀ sí lo tí bá mọ̀ wọn ara mi. Àṣàbà ara wa fà àbúrò tó wà ń sàlẹ̀ tó wá gbé lọ́kọ̀ lẹ́kọ̀ọ́ obìnrin lẹ́sà sẹ́tẹ̀. Mo wá mọ nǹkan tó wá ṣe tó fi wá wọ inú kọ́ńbọ́ọ̀dù gbogbo fídíò ìgbọ́n fún mi àti gbogbo nǹkan tó fi mi bó ṣe kó lọ nìyẹn. Mo wá by rọ́bìsì pé ibo lọ́dọ̀ ẹ̀. Mo wọ nínú àwọn 12 yẹn mo ṣàbẹ̀ sí ní connect mo gbé tọ̀dọ̀ ẹ̀ l'Àbújá mo lọ sọ́dọ̀ ẹ̀ l'Àbújá. Báwo lè ṣe láti ṣe nǹkan báyìí ṣe ń gbọ́ mi sà? À ń gbọ́ yín mà ní ṣókí mà. Báwo lè ṣe láti ṣe nǹkan báyìí? Ó ní ti pé inú ilé yẹn, ó ní ti ṣe gbá, ó ní ti ṣe kòkò bàbá ṣáàpù, ó ní gbá kòkò bàbá. So please, mo ti wá lọ bá lọ́yà bá ní mo wà kí alẹ́sìnẹ̀sì tó báwo ló ṣe láti wọnú kọ́ńbọ́ọ̀dù mi ṣe fún àwọn èèyàn ti kọ́ mi lọ́gbọ́n oríṣiríṣi lé lórí. I just need your advice because mi wà safe ní fúláàtì méjì lọ fún ìṣẹ̀gbẹ́ fúláàtì ìṣẹ̀gbẹ́ mi ti rẹ̀dí fúláàtì. Ó dẹ̀ ti wọnú ó ti mú fídíò wò nìyẹn nínú kọ́ńbọ́ọ̀dù mi ó ti rún lọ́kùnrin ní ọkùnrin ló fún gbogbo ìdílé o. Wọn ò dẹ̀ ní ìyàwó àdín mi ti gbogbo ìyàwó mẹ́rin tí bàbá fẹ́ nínú káàmù tó fún ṣíṣe nínú wà láìpẹ́. Táwọn èèyàn ti kọ́ mi lóríṣiríṣi ọdún máa ṣe I just need your advice. Ẹ lò mà. Yes sir. Ẹ lọ rí lọ́ọ̀yà yín mà. Ṣé ti gbọ́ mà? Ẹ mọ̀jà pé lórí ọ̀rọ̀ yín mà. Ẹ lọ rí lọ́ọ̀yà yín mà. Ṣé ti gbọ́? Ẹ lọ rí lọ́ọ̀yà yín mà. Ètò mo lè sọ lórí ètò ni. Mo ti lọ rí. Ẹ lọ rí lọ́ọ̀yà yín tó bá ti ní kẹ́ ẹ ṣe mà. All right sir. Ti kẹ́ ẹ ṣe.